lára ẹ ṣe o. My chief. 15 million. Ó ti dá kan tiẹ̀ báyìí. Ó ti lọ gbẹ̀mù. Chief Kọ́lá. Mo ń jẹ́. Sẹ́ẹ̀rí tó ń ṣẹlẹ̀. Tí mo láìkì yín sì ń jẹ mọ́. Ẹ ṣáwo. Tó bá ti di bíi pé ọ̀rọ̀ bísínẹ́sì ọpọlọ yín máa ń jà bí aago. Ẹgbàá wa. Ẹgbàá kò ń gbà. Ó ti lọ gbẹ̀mù. Ṣé ẹ̀gbá ló láìkì owó ni àbí wọ? Ẹgbàá wa o. Ẹgbàá wa ẹbí ẹ ṣe fi hàn. Mélòó kí mo fẹ́ fowó ṣe? 15 million ti dé. Ó ti dé fún ayé tí yẹn ti ṣú ọ̀ yẹn ti wọlé. Ó ti wọlé. Ó ti wọlé. Mo bọ̀ kí n kúkú ṣe báyìí ká bẹ̀rẹ̀ sí yọjú ẹ̀. Ẹ jẹ́ kó dọ̀la tó bá dọ̀la ká jókòó ká sọ. Ọ̀la kẹ̀. Ọ̀la náà wà òkè. Ó gbélé o. Àtúbà. Jẹ́ ó dọ̀la. Láyé. Ìgbóná gbòòrú báyìí ra ìjọpọ̀ lọ. Tó o bá ti gbóòórùn owó báyìí egun ló wà mọ́ ilé. Àtúbà. Àbá. Ń bá yá kí gbọ́dọ̀ pẹ̀ mọ́. Jẹ́ kó o dà. Ń bá ti ń yá kó gbọ́dọ̀ pẹ̀. Ṣé alẹ́ iná lọ fẹ́ gbà? Ìgbóná gbọ́. Wọ́n bá tutù tó ń ṣàwọ́ rẹ̀ yìí. Yé ká àwọn bẹ́ńsìnì. Akin àti Mania. Dédé wàrà máa jọ pàdé. A máa jókòó lálẹ́ iná rẹ̀ a máa yanjú ẹ̀. Lálẹ́ iná. Dédé owó yà bá fẹ́ fi ra màtíríà. Bí èèlò ni a máa ná ṣiṣẹ́ ìgangan. A gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀. Èlò lè re wa. Èrè yẹn a máa pín lójú ẹsẹ̀ tí kálukú á wà lákàntì ẹ̀. Tó o bá fún mi láyè pẹ̀lú mo fẹ́ ṣiṣẹ́ yìí kò lè gbà wájú 3.5 lọ. Nínú 15 million. 3.5. Ń máa wíre o. Ká bá ti dé ìjòkó dédé wọn bá máa lò ṣé o mọ̀ pé Nàìjíríà ní sí ń ṣe nǹkan léwó ń jojúmọ́ ìṣẹ́jú rè wọ́n ń gbowó lé nǹkan. Dédé wọn bá máa lò fún sẹ́yìn pátápátá ẹ̀kan náà rí kára. Àtẹ̀mí náà rò nìyẹn. Àmọ́ alẹ́ ìra máa pín èrè kálukú sínú àkáǹtì rẹ̀. Bó ti rí rẹ̀ yẹn jọ́sí ọmọ burúkú bá sí ni. ọmọ yìí ó kẹ́ lọ́pọ̀. Èmi àti Ọ̀túnba a lọ sọ́dọ̀ àwọn Mania pẹ̀lú bẹ́ńsìn àtàkín kó o dúró ńlé kó o bá ti gbọ́ fèrè mọ́tò mi tí n bá ti tẹ hànú pínpín lọ́wọ́ kan rẹ̀ kó o ṣí géètì o kò gbọ́dọ̀ sùn o ó gbọ́ mi. But daddy táìmù ti lọ sẹ́ẹ̀ rí táìmù ni ẹ kí fẹ́ rí yín alẹ́. ọmọ ìwọ kò mọ kankan. Yes mi ò fẹ́ bá yín ẹjọ́ kọ́kọ́ bí mo ṣe wà ẹ́ sẹ́mọ̀ information mo gbọ́ tó tiẹ̀ yà correct. Aya gba fóònù ọwọ́ wọn ọjà fún wòrò gba fóònù ọwọ́ wọn. Fóònù wà bí o. Now mi ì bá ń ṣeré o mi ì wá bá ń ta lúdò bí ìbàyí rárá. Gbogbo information kan ni tẹ́fádẹ́ ti complete pẹ̀lú mi o ti tán kí n gba ẹ̀tọ́ mi kèdè máa lọ kí n má rí mọ́ láíláí. Tó ti yé yín. Ètò burúkú wo ló fẹ́ gbà báyìí. Owó tẹ gbà yẹn pẹ̀lú bí ṣe tẹ́ ṣe $1 naira. Right? Ọmọ ọya. Ṣẹ́ẹ̀rí bọ̀dà oníbọn dédé wọn ìwé ìyé mi o àmọ́ nínú ilé yìí kò sí kọ́bọ̀. Tẹ́wọ́ bàbá yìí. Ẹni ẹ máa mú rẹ Ọ̀túnba rẹ Ọ̀túnba ìwọ náà fẹ́ mú. Sọ́tọ̀ aláyé dákẹ́ o wo ikú làwọn àkísànù ó ti yẹ àgbàtúwà lómi inú tó bá ṣe wèrè pẹrẹ máa fọ́ orí ẹ ó ti yẹ. Ẹ mọ ìyẹ̀bẹ̀ dákun òótọ́ la gbàṣẹ́ o òótọ́ ni o owó wà lákàtì ni o òótọ́ la gbàṣẹ́ o èmi ò ní parọ́ o. Ṣé transfer ẹ máa ṣe ni abẹ́ máa lókè. Ṣé sẹ́ẹ̀tì mú kó ṣe transfer fún pẹ̀lú ìfà. Ṣe transfer fún wọn o. Ṣé fún wọn kíákíá. No time to check time. Ẹni kò lọ ní jẹ́ ó lọ ìbọn ni wọ́n gbé dání o. kò lọ ní ìwọ náà ṣe é. Ó dà pé wèrè nìyá ẹ aláyé tó bá níyàn ò lọ gbé kíní yẹn jáde POS yẹn àwa ń gbé rìn ní confam. Bí o kí lẹ pè. POS. Lọ́wọ́ olè. Ìyá ẹ̀ ló lè. Wo dákun ṣe tó bá ṣe wọ́n èmi ò bẹ̀rẹ̀ wá bí o ìgbà tínú bí mi mo pàyà mi o ojú àánú ti fọ́ ti pẹ́ fọ́ orí ẹ̀ dànù. Káàdì ẹ̀ dà.
wà ń bí ó wà ń bí ó wà ń bí. ó ṣe owó ọlọ́ṣà pos ọlọ́mọdé ìsìnrin o ọlọ́mọdé ìsìnrin o afọ́jú ìdánù sí. ọlọ́run o. àlàyé. sáà. tẹ̀kọ́ pé o tẹ̀kọ́ pé o. lọ́yà ṣe tó bá ṣe. yìí gbàgbé pé ní báwo ẹ dákun mo ti ń tẹ o mo ti ń tẹ. olùdókòwò ni o dákun ẹ mọ̀yìn. tó ti wọlé. mo ti tẹ o. yàrá dàbẹ̀ tí ó bọ̀ ọ̀ya bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹgbẹ́ ẹ̀ẹ́dì fọmísọ̀ tẹ̀lé lẹ́nu ìlú. ẹ̀sọ́ bá fọ́ yín. àwọn wo ni ọlọ́pàá ni. ọmọ ìdíje dàgbò. Defo, kí ló dé àwọn ọlọ́pàá yìí? Àwọn kẹsàn-án ti níbẹ̀ ó dẹ̀ níwájú lúgbó. Kí ló ṣẹlẹ̀? ojúgò ó yẹ kó mọ̀ mí màá ka yín tó kọ́ ọ̀nà. Wẹ́n ní bá bàbá yìí lọ́kẹ́ ń bàbá yìí náà. ó yà nà ó yà. If you move, I will call you down. Afẹ́fẹ́ tí ń tilẹ̀kùn ọba àrísà sí tẹ̀mí fún mi. God! Bàbá yìí lọ. jọ yóò bẹ bá ní ẹjọ́ gangan bíbá tá a bá lé ẹni tá a bá bá ní sísè là ń dẹ̀yìn lẹ́yìn kí ló dé wọ́n fẹ́ dẹ̀yìn lẹ́yìn mi. èmi ọmọ bíi pé fún ara mi iṣẹ́ ọlọ́pàá tí mo gbà nítorí ará ìlú ni. ọgbà nítorí aráàlú. bẹ́ẹ̀ni. o sì ṣe tó fẹ́ fi kú sí ìbàjẹ́. kó ní bẹ́ẹ̀ o kó ń dídò eré ọmọdé nu fi sẹ́rù rẹ ìpè ọlọ́pàá mi. Túnjí gbọ́ tèmi bóyá kò sọ̀rẹ́ndà rẹ̀ kí n pa ẹ́ kí n fẹ́ gba rank. no kọjọ tàbí kó fi ikú kó fi ṣe ìfàjẹ. àwọn adálẹ̀ máa pa ẹ́. Túnjí máa pa ẹ́. èmi ni máa pa ẹ́. òní máa pa ẹ́ bí n pé. òní ló máa gbọ̀run lọ. ó ṣèwọ̀. lórí ẹ̀ máa fà yé ẹ̀. ta ló ń jọ́ máa gán bẹ̀ níwájú ọmọ yìnbọn tàtà kúkú. ṣé máa ń gbọ́ Naira Marley? ó máa ń ṣe kí ni ṣé máa ń gbọ́ Naira Marley? ó sọ pé kò lè yé wọn. èmi èso máa máa gùn mọ́tẹ̀ stop. èmi sọ pé onífà nílé ìwọ. ó máa jẹ. Àlékà ṣọ́ọ̀bù ni tó ń bá sọ àkàbàbà ló ń sọ̀rọ̀ àbíjì ṣọ́ọ̀bù ọgbọ́n tó ń sọ. kàkà àsúkà ńlá. mo fẹ́ ká. tí bá lọ mú ẹ